Sallu ala nabil karim. Sallallahu alayhi wa sallam. Ẹ yẹ ká dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Alhamdulillah. Ẹ máa bá mi ṣàdúrà fún Alimot Shadia. Because ẹ rí ohun tó ń ṣe ó lè má jọ àwọn kan lójú. Àmọ́ ó jọ àwa tá a jẹ́ olórin lójú gẹ́gẹ́ bí èmi. Nítorí bó tilẹ̀ wù ká pẹ́ láyé tó ìjọ kan ń bọ̀. Oníkálùkù á padà síbi tó ti wá. Ọlọ́run jẹ́ alọ́mọ tó máa ṣèrántí wa. Alimot tó ń ṣèrántí bàbá ẹ̀ ní gbogbo ìgbà ó rún parun sẹ̀ pé bàbá yìí orúkọ ẹ̀ ò ní parun. Ọlọ́run á gbé ẹ sókè, orúkọ wọn náà ò ní parun. Wàá dàgbà ju bàbá ẹ lọ. Ọmọ kékeré l'Àyìnlá Omowura kú, ìwọ máa lọ́jọ́ orí tiẹ̀ mọ́ tiẹ̀. Ojú burúkú ẹbí, ojú burúkú ará àgbòrò tó bá ń wẹ̀ wọ́n á fọ́. Ọlọ́run á bá mi kẹ́ ẹ, á bá mi dá ẹ lágbà. Èlò bára ṣẹnu gọ́ngọ́ tí ò bá fọlé tó bá lọ fọ́ta ń kọ́. Pòsíṣàn yóò kí á wà láyé. Ará ayé kọjá àmúṣẹfẹ̀. Ìtẹríba ló sọ lé ayé ró. Mo ti rí mẹ́mbà sọ̀rọ̀ tó lórí wá sọ. Mo ti rí mẹ́mbà sọ̀rọ̀ tó lórí wá sọ. Ó láyé ti kásẹ̀ ńlẹ̀ ó kù kan ará mi o. Ó láyé ti kásẹ̀ ńlẹ̀ ó kù kan ará mi o. Mo sọ yìí nínú àṣà gbáǹsù ẹ̀yọ̀ ọmọge sọ́rin. Ṣòkòtò lẹ́rí ẹ ò lẹ́rù wọ́n ṣàpárá lé lórí. Ẹ wo bàbá wa rèé léèlé o. Anigilaje Ayinla Omowura mọ́tù bàbá Alimot Shadia bàbá Kabiru bàbá Kabira ọkọ̀ táwa ká àlítù tó tilẹ̀ daṣọ bora èyí gúnbà àgájí àdó ìṣílò gbogbo ọ̀rọ̀ ó dá mi lójú. 3 sí 4 lẹgbẹ́ fi ń ṣarajọ. Ibi tá a ti bá orin rèé káwọn náà tó náwó gan. Àwa mú àtàmọ̀ àfi mọ́ra wọn. Ọlọ́run dẹ̀ tún ń gbà fáwa náà. Ọlọ́run á gbà fún ẹ. Ọlọ́run á gbà fún ẹ wọn. Gbogbo Ayinla fans club àwọn bàbá wa àtàwọn tó tún wà nísìn Ọlọ́run á bá mi dá yín sí. Gbogbo nǹkan tá a máa fi tọ́jú Alimot Shadia Ọlọ́run á ṣe fún wa o. Àyìnlá ọmọ báwo rẹ ní gbọ́kànlé àtẹ̀rámọ́ṣẹ́ ni ebi kì í pagún dọ́jọ́ alẹ́ o. Abẹ́ni bẹ̀rẹ̀ pàdé ojú òkun. Ebi kì í pagún dọ́jọ́ alẹ́. Abẹ́ni bẹ̀rẹ̀ pàdé ojú òkun. Àyìnlá gbàdé owó kárí eré ẹ̀là. Àjọ ní kí ẹ̀mí àgbà òun rere nílé ayé. Ilẹ̀ tí a rí yẹn òun ló ń bàṣírí òkú tọmọdé tàgbà. Ẹ wá lọ́wọ́ bá ní kí lájẹ́. Òun ló ń bàṣírí òkú. Tọmọdé dàgbà. Ẹ wá lọ́wọ́ bá ní kí lájẹ́. Ọ̀dọ̀ olúbàṣírí. Orí ìbàdírí orí. Ọ̀dọ̀ olúbàṣírí o. Orí ìbàdírí orí. Èèkánná ọwọ́. Òun ní ìbàdírí ọwọ́. Èkíkánná ọwọ́. Òun ní ìbàdírí ọwọ́. Èèkánná ẹ̀jẹ̀. Òun ní ìbàdírí ẹsẹ̀. Èèkánná ẹsẹ̀ o. Òun ní ìbàdírí ẹsẹ̀. Tọ̀tún tó kìyàn máa mówó wá. Tọ̀tún tó kìyàn máa mówó wá. Orí adìyẹ kò ní burú mọ̀mọ́. Orí adìyẹ ò ní burú mọ̀mọ́. Kò yí dúdú nílé ayé ń bí. Alágbàfọ̀ kì í bínú omi òògùn dàbèdè bàmí gbó wá. Ẹ̀yin tó láyé dé ẹ̀ ń gbọ́. Ilé ayé ń bí. Ẹ̀yin tó láyé dé ẹ̀ ń gbọ́. Ọgbà ló ní ẹ̀mú tèmi gbọ́. Ìdílé ayé. Ewé gbégbé. Ó gbèrè tèmi bá mi wálé. Ewé ewúro. Ló ní kí ìyẹn mú tèmi rò. Ewé ewúro. Ló ní kí ìyẹn mú tèmi rò. Kò sómi kò ṣẹ̀jẹ̀. Níkú rèé tó nínú gbó. Kò sómi kò jẹ̀jẹ̀. Níkú rèrè. Tó nínú gbó. Ẹ̀yin ìyá mi o. Abẹ́rẹ́ wá pàdé mi. Kájọ rówó ńlá jèlé ayé. Kájọ rówó ńlá jèlé ayé o. Àgbẹ̀ bá mi gbèrè
tèmi bọ̀ ẹni tíre bá hùn gbére tèmi bọ̀ ẹni tíre bá hùn ẹgbẹ́ kó náwó. Ire ń jí wa o ire ní jí wa ẹni bá bá jẹ ẹ̀hún ọmọ àfi kó ṣàmì o àṣẹ o. Anigilaje Ayinla bẹ́yàn bá gbé kí n má ṣe tèmi bí kí n bá ju àfàyà ẹ̀kọ́ bí jàpá bá ju àfàyà ẹ̀kọ́ má gbẹ̀yìn làgbá lèdì ń dún má ṣẹ́gun ọ̀tá má rẹ̀yìn òdì bí kú bá ń pa wọ́n lẹ́wọ̀rọ̀. Anigilaje Ayinla ọmọ Yusufu kí wọ́n má má ka tèmi mọ́ wọn torí pé wọn kì í ka gbẹ́kú lóńgí mọ́gí lóko lé wọn kì í kẹ̀rù mọ́ wọn ọbẹ̀ níṣe. Ṣògo ò ní ká mọ́ ṣáàmọ́ nǹkan ẹ bọ́ra a ò ní gbẹ́kú ẹ̀dán a ò ní gbẹ́kú rẹ̀lẹ̀ Ayinla wọn ò ní gbẹ́kú ẹlẹ́mọ̀ṣọ́ mi o ire ń jí wa Aliu ire ń jí wa o ẹni bá bá jẹ ehun rere àmì kò dá mi o. Ọ̀rọ̀ ikùn mìíràn dé ọláyíwọlá àkànjí onímàmá òmẹbí ọ̀rẹ́ sí ìkírù ọmọ adégbèrò akíjọlá ò ní ìwẹ́lì nǹkan o ó ń bẹ lálàáfíà ara àjàdá tó kù màmá rẹ̀ ó jẹun wá pé kò ṣe ó jọ mí lójú. Ó náwó ọ̀hún ó kọ yọyọ Ìbàràpá àkèlàwà tí náírà ń jọ. Ó tún lọ fújì kan ó jẹun tó já mí lójú. Títàbí tọ̀rẹ́ náà lójú àgbo lọ́jà tàníjọ́ yẹn. Ó kàkà kò dáwó yẹn sápò níṣẹ́ ló ń kọ fún mi. Bí ẹ̀rọ àjàtà ẹ̀kan tààrà. Àjàsá ọmọ lọ́wọ́ ni ọmọ wúlé mọ́tò òde òkú náwó. Ọmọ lọ́wọ́ ni ọmọ wúlé mọ́tò òde òkú náwó. Ọmọ tí ó jẹ́ lẹ́yìn fún wa kólúwa máa fi wọ́n wà. Lọ́jọ́ tàbádàgbà tàbádàrúgbó. Ó náwó níjọ́ yẹn mélòó gbàgbé Àjàsá. Onáwó níjọ́ yẹn mélòó gbàgbé Àjàdá. Bàbá tún mọ làkólúwa má padà lẹ́yìn ẹ o. Akọ̀ ò ṣáńtà o. Ọkọ̀ tẹ̀ta ń tàn Àjàdá ṣáńtà. Owó tó gbà lójú àgbo. Gbogbo ẹ̀ ló kó bá ní Anigilaje. Jẹ́ pọ̀ o. Lẹ́ni mọ̀tà ọlọ́tí níta ẹ̀ta àdátán lé. Àsìkò tí mo wà yìí gbogbo ọmọ Ayinla pátápátá tó wà níbí àwọn ẹ̀gbọ́n mi àwọn àbúrò mi kí gbogbo wọn kọ́ máa bọ̀ níbí pátápátá torí pé àwa lórí wa kú tí gbogbo àwọn èèyàn tó wá bá wa fà. Èmi mo wá kéré jù mélòó lára ta ni mo ṣáàdì àyégún máa dájú tí mo fẹ́ máa wú wájú kúré bàbá kúré Alhaja Muyina Alhaja Shakira Alhaja ẹtúwó Samsidi Kabira ńkọ́ Babátúndé tó ń jẹ́ Kabiru bàbá Rimisa ọ̀kọ̀rọ̀ nù ọmọ Anigilaje Mọ́ríàmù mi gbogbo ọmọ Anigilaje pátápátá àwọn onírú ń gbẹ́sọ̀nù bí ó ṣe bí ọmọ nílé ayé ń bí mo tún káwọn bàbá mi bàbá tèmi kébékébékébékébé kébé ń kúara bàbá tàlímọ̀ Anigilaje mo máa ń dàṣà kan máa lébi ọmọ Ayinla méjì ṣe é mọ̀ tún Ayinla méjì èmi lọ́mọ Anigilaje wẹ̀yìn èmi lọ́mọ kébé ń kúara Ayinla kébékébé kébé ṣùgbọ́n lálágbàdo tó ń ta kébékébé
ṣe bí ọmọ gbogbo ọmọ Anigilaje ńkọ́ gbogbo ọmọ Anigilaje ńkọ́ a ò ní rí un mẹ́sàn-án bí o ṣe bí ọmọ nílé ìyáyé ń bí bàbá mi ìfẹ́wẹ̀ mímọ́ àràbà ojókòrò bàbá tèmi kàmáàlìdìní mo tún kí bàbá tèmi àjànàkú gbogbo ọmọ àjànàkú tó wà níbà Babátúndé bàbá mi Adékúnlé àjànàkú gbogbo yín pátápátá ni mo kí gbogbo ẹgbẹ́ àlìmọ́ Omowura fáǹsì klọ́ọ̀bù ẹ ò ní mú oníṣẹ́ kú bàbá tèmi Adẹ́nusì mo kí ẹ ọ́ a ò ní kú ní kékeré àjọ wa bí ẹ̀wà ní Dr. Adesina ńkọ́ gbogbo ẹgbẹ́ Alhaji àwọn tó ń bẹ ní Nàìjíríà tó tún ń bẹ lókè òkun gbogbo yín pátápátá ni mo kí gbogbo eléré tó wà níbí ni mo kí ó Àṣàní Kábírátù olórí ẹbí mi nìyẹn Madam Kofo mélòó lára ọmọ Anigilaje ṣáàdìyà tí mo fẹ́ gbé yín dìde ọmọ Anigilaje Wùmí màmá tèmi Wùmí wọ́n ti wá bí wọ́n ti ránṣẹ́ kòyókòyó Taofiki ǹjẹ́ tí mo ti mọ kòyókòyó kò yó rí mi ò dẹ̀rọ kó máa yó. Gbogbo àwọn ìjọ yó. Àlàó Ṣẹ́fíù bàbá Ráfíà Àlàó ò sí nílé tẹ́lẹ̀ ọ́ àmọ́ nítorí ìtàlímọ́ ṣáàdìyà eégún màgájí wọ́n gbéra ó débí. Àlàó ti dé inú mi dùn ara mi agágágá eléré pọ̀ níbí ó Ògúndábèjè bàbá Ráfíà Kàndóso ní tí Kàndóso bá sọ pé ó ti yá olórí ẹbí Sámúsìrì mo máa rí yín pẹ́pẹ́pẹ́pẹ́ gbogbo ọmọ Anigilaje àwa náà wá wò ẹ̀jẹ̀ kan ṣe é Dr. Adesina bàbá tèmi Alhaji Isiaka Ọlágòkè bàbá mi ni Ìmọ̀lẹ́lọ́ Dẹ́nusì mélòó lára ọmọ Anigilaje ṣáàdìyà tí mo máa dárúkọ yín àbá Isiaka ọ̀rẹ́ Ògolúwa Lúkùmọ̀nù baálẹ̀ Sùbẹ́rọ̀ Ìjẹ̀mọ́gẹ́ bàló gbogbo àrùn tó wà níbi pátápátá ni mo kí ẹ ò ní rí un mẹ́sàn-án bí o ṣe bí ẹ mọ̀ ẹ ṣe mo dúpẹ́ ọmọ Anigilaje mo ti kí gbogbo ẹni tó wà bí o àtẹni tó ń bọ̀ lọ́nà òní mo rí ṣe kú. Thank you very much. Ẹ bá mi fún látẹ̀wọ́ o Alhaji Fásitì Ayinla gbẹ́jà bọ́ọ̀bà ẹ jẹ́ kí á dìde ní ìṣẹ́jú kan. Eternal rest grant him, O Lord. Amen. And let life perfection shine upon his soul, O Lord. Amen. His beautiful, kind, lovely, and family soul rest in everlasting peace of the Supreme Almighty Allah. Inshallah, we could not tonight. Allah. Amen. Amen. Ẹ ṣeun, ẹ jókòó. Ìlọ ẹjọ́ mẹ́rin sí ẹ̀kọ́. Ọ̀pẹ tí yóò lọ pápá ó, máa ń yà mú àwọn ṣàkà wọ́n ní ẹ̀ṣọ́. Àwọn dàda ń dìde, ọdún àwọn ògùn làwọn dàda ń dìde. Láì jápẹ́ ẹ̀ lórí lọ́wọ́ ẹ̀ ń ta òǹdà kóró ẹ̀rí wọn pàdé. Ẹ̀bẹ̀rù Ayinla o, ẹ̀bẹ̀rù Ayinla o, bí ẹ bá bẹ̀rù Ayinla kò ní jíjà o, ẹ̀bẹ̀rù Ayinla o. Akíkọ̀ọ́bá ìjọba o, ẹ̀bẹ̀rù Ayinla o, bí ẹ bá bẹ̀rù Ayinla o kò sí dọ̀gbọ̀n o, ẹ̀bẹ̀rù Ayinla o. Mo kìlọ̀ ní mo kí sọ́wọ́ o, mo mọ̀ ní àsìkò ní lẹ́sẹ̀ o, ayé pè mí mo ṣorí ire. Ire wù mí o, ire tí mo ní mo fẹ́ kẹ́ mọ̀ mo lórúkọ méjì ire ń jẹ́. Ayé tèmi mo fẹ́ kàrẹ́ màá náwó. Ìwé ìrè màá lọ láì sókè káyé. Ẹ̀pẹ̀tẹ̀ wá
ṣẹ́ẹ̀rí àwa náà ti kọrin rí a ti ṣe rẹ́kọ̀dù rí nígbà mo ṣe first record bá mi Àyìnlá Kolinton méjì ni mo tà ń bẹ̀. láyé ìgbà tí mo ń kọ fújì mi Àyìndé Barrister lólómele Ayinla Kolinton ní tagbátagbá Ayíǹde Wàsíù ló ń ta ṣẹ̀kẹ̀rẹ̀ fún fújì ẹ̀rọ o. Adéwálé Àyùbá ní Jasman. Ṣẹ́rí akọni tó ń jáde ṣínà. Aláwo Ṣẹ̀fíù mi Adékúnlé. Akọ́ndé Òbèsèré o. Alábí Pasuma mi Ajíbọ́lá. Aláwo Màláíkà. Akóredé Saidi Òṣùpá Àtàwẹ́wẹ́ mi Súlè Alùkò rẹ̀ mi sìn Tọ́pẹ́ náà tíkà Múrí mi tọ́ndà Táyé kọ̀ rẹ̀ sì Sáfẹ́jọ àmàmà àwọn yẹn náà ṣe pàkà mí lọ́jọ́ sí tọ́rù níṣẹ́ àwọn yẹn náà ṣe pàkà mí lọ́jọ́ sí o. Ṣẹ́rí Àbẹ̀ní tó jẹ́ Sàláwà ó sálẹ̀ Ìyàbọ̀ tó ti kú Tọ́pẹ́ Makanaki Àjọkẹ́ Cinderella àti Yàládùkẹ́ àwọn yẹn náà ṣe dáǹsà tán mú jó lójú àgbo àwọn yẹn náà ṣe dáǹsà tán mú jó Madam Kofo tó bá jẹ́ rọ́mọ bá pa ẹ wò tó bá jẹ́ rọ́mọ bá pa ẹ lọ bá Ayíǹde Barrister mi Àgbájé. Thank you very much. Wọ́n ní kọ́lá bẹ̀rẹ̀ lọ́wọ́ Alhaji Síkírù Àyìndé Barrister. Kọ́lá kó dẹlẹ̀ fẹ́ èèyàn rẹ̀ torí àjúwéjúwé ẹ̀lẹ́ ò wọ́n lé wa. Bóyá ó bọ́ sí kọ́nà. Ohun mìíràn tí ọmọ gbẹ́jẹ́ lọ́lá o. Àwọn Kolinton Àyìnlá o. Àjúwéjúwé ẹ̀lẹ́ ò mọ́lé wa ògbó orí ọ̀sà nìbàdàn. Àjúwéjúwé ẹ̀lẹ́ ò mọ́lé wa. Mo kí gbogbo ìjókòó, mo kí àwọn àgbààgbà, mo kí ọkùnrin àti àwọn obìnrin, pàápàá ìdílé Alhaji Ayinla Omowura Èyígbógun Magají. Ẹkú àṣeyẹ Àyìnlá òkú o Àyìnlá travel ni ọ̀tá àmọ́tá àti máa padà ṣùgbọ́n àwọn Àyìnlá pọ̀ bí àwọn náà ló ń ṣe ayẹyẹ ti ọjọ́ òní fún ìrántí Àyìnlá Omowura and to launch Àyìnlá Omowura Day which will be celebrated every year. So we praise the Lord for that. So gẹ́gẹ́ bí engineer tó rìkọ́dù gbogbo rẹ́kọ̀dù Àyìnlá Omowura right from EP extended play títí dé àwọn LPs. We recorded Ayinla Omowura 22 LPs before his death. And after his death, àwọn rẹ́kọ̀dù tó ṣe ní radio station, television station, so àtúgbéyẹ àtúwàsẹ̀ jáde. So Àyìnlá òkú ó ń fọhùn síbẹ̀. Náà mo fẹ́ sọ díẹ̀ nípa Àyìnlá Omowura nígbà táwọn kú wà láyé and his behavior in the studio while recording. Àyìnlá orí Àyìnlá ó pé dáadáa because tí Àyìnlá bá wá sí studio bá fẹ́ record àti gbogbo àwọn ọmọ ẹ̀ wọ́n ti rehearse to the extent tó jẹ́ pé wọ́n ti bọ́ sí studio báyìí kì í bọ̀ wọ́n ti ẹ̀ fún wa ní problem gbogbo instrument àti set gbogbo instrument everything will be intact. So táyì lẹ́bàá ti bẹ̀rẹ̀ recording báyìí
ó máa gbèdé lẹ́ni láì ṣe mistake ó máa gbèdé lẹ́ni láì ṣe mistake wo mo kí Ayinla Omowura síbẹ̀ yẹn so wọ́n bá ti rìkọ́dù tán wọ́n ti ń gbọ́ music wọ́n máa play it back Ayinla máa jó máa jó ó ní Emmanuel yes olùkọ́dù mi dáadáa yes I'm good too so we were so friendly in the studio. He was friendly, he was very jovial. Anybody carry, so he joked with everybody. So tẹ́lá ti ṣe lẹ́tọ̀ tán a ní mo fẹ́ bá òyìnbó sọ̀rọ̀ mo fẹ́ lọ sọ òyìnbó lọ́dọ̀ òyìnbó. So Ayinla was very very good, very kind, very lovely. So gbogbo àwọn tó wà àwọn staff nearby staff tó ní àstúdìò àwọn náà ló máa wá wọ́n tó máa wo Ayinla Omowura on the show. Ẹ̀rọ bàbá ọlọ́wọ́ jẹ́ kí ariye bẹ́ ní ṣókí ká jẹ́ kí àwọn èèyàn wa kán mọ̀ bẹ́ẹ̀ ṣe máa Ayinla Omowura bó lè ṣe máa Ayinla Omowura àti bó lè ṣe pàdé. Ayinla Omowura bí a ṣe pàdé ni pé a ní artist manager kan orúkọ ẹ̀ jẹ́ Taurid Adedigba Alhaji Taurid Adedigba late so òun ló develop òun ló discover Ayinla Omowura tó dẹ̀ wúwo tó mú wá sí AMI so pé Ayinla Omowura is very very good pé nígbà tí a wá ṣe audition fún Ayinla Omowura a wá rí pé his music was good at that time very good so I was so alright instead kó wá kó ṣe small play recording gba yẹn 3 minutes SP long play small play then 6 minutes long play EP extended play so LPs long play so àwa ní òkè ẹ ká bẹ̀rẹ̀ pẹ̀lú EP nígbà tá a ṣe EP yẹn ó dàbẹ̀ pé gbogbo ayé wa gbà á that EP sold a lot. Ọ̀dà kámáwùlẹ̀ gba àkókò torí àwọn ètò tó wà kálẹ̀. Ayinla Omowura ò lè ṣe rẹ́kọ̀dù kan tó wọ́n dàgbà Emmanuel Ebenezer. Ṣé gbogbo rẹ́kọ̀dù tí Ayinla Omowura ṣe lè ba produce lẹ́gbẹ̀ẹ́ ẹgbẹ́ engineer ní studio? Ṣé náà pé engineer tó wà studio máa wà bí? Èmi gan bàbá mi ìfẹ́ kó máa pe orúkọ mi gan. Mo ní àwọn ìgbà yẹn mo ìkéré orí àwọn ẹ̀dá àti ìlówó báwo. Ẹ̀tọ́ ọmọ ọdún mélòó gan gbà tẹ́ padà Ayinla Omowura? Màá ti tó 30 years plus 30 something years. Nígbà yẹn. Níjọ́ tẹ gbọ́ Ayinla Omowura kò lè ṣe lára yín bàbá. Níjọ́ tẹ gbọ́ Ayinla Omowura gan báwo lára yín ṣe kó lè ṣe lára yín sà. Nígbà tó gbọ́ pé ó kú nǹkan kan nìyẹn. Torí wọ́n náà múra lóyìnbó ni ìṣẹ̀lẹ̀. Amúra lóyìnbó fún wọn ni àti ti gba passport àti gbogbo everything gbogbo àná là ń lọ àti engineer àti àtàwọn náà wọ́n ti bàtà àti àwọn ọmọ tó kú àti àwọn ará òkúgbó ẹ̀ṣẹ̀ kò lè wọ̀nyẹ bẹ́ẹ̀ but well gbàtó jẹ́ pé ọlọ́jọ́ ti jẹ́ wọ́n tó ń lọ so we were so sad so àtẹ ọ̀tá lè ṣe nígbà tí kébé ọlọ́wọ́ dáhùn ká gbàgbọ́ àfi ọmọ àgbẹ̀lẹ̀ rẹ̀ wáyé tó ń lọ àtà ẹ̀yìn tó fi sílẹ̀ kò ní bàjẹ́ láíláí. Ẹ ṣé gan bàbá gbogbo ẹ̀yin olólùfẹ́ Ayinla Omowura láìpẹ́ láì jìnnà ẹ̀sìn máa bá bàbá wa Emmanuel Ebenezer ẹ máa bá wọn pàdé lórí rédíò fún àwọn ìtàkùn tá a fẹ́ ṣe fún wa bàbá ọlọ́wọ́ àjẹjẹpẹ́ fún wa. So mo ní engineer wa òun ló dúró tì mí òun ní service engineer nígbà yẹn Alhaji Mustapha Sulaiman so tó tí àwọn engine bá bàjẹ́ àwọn náà ló máa pè tí wọ́n wá repair so àdúrà náà ní so lẹ́yìn tí. Ẹ ṣe pọ̀
dà fún wa lọ́nà nípa àdúgbò ẹ̀yìn Ayinla wúrà ẹ̀yìn ẹ̀ máa da fún wa títí tó dá lẹ́nu because aṣọ nǹkan nù kí ẹ̀ máa aṣọ nǹkan nù bàtà Ayinla ti kú iṣẹ́ wa ẹsẹ̀ tó bá ṣe rẹ́kọ̀dì jáde lẹ́nu first order ó lè jẹ́ 2 million ojú ẹ̀ ló bá tán síbẹ̀ kejì láti máa ṣe repeat order tó pàtà láti máa tún ṣe àlọ́dá order ebi fún ọmọ dealers ọmọ pàtàkì ra wọn pé ebi máa pọ̀ jù àwọn àtàdébẹ̀ staff nígbà yẹn ọ̀ndọ̀ òyìnbó la wà tó jẹ́ pé tí Àyìnlá bá ti wọ studio báyìí àwọn staff àti bẹ̀tẹ̀ fún ọ̀tá bá bẹ̀rẹ̀ lọ́wọ́ ìbò ló máa ṣe fún wa. Ó pè ní pé nígbà yẹn àwa kéré wà ní 25. Akéré. Ẹ ṣe kan sà. Ẹ bá mi fún wọn látẹ̀wọ́. Dádì ìta bá ní ká gbà yín láyè. Èyí ò lè sọ ìtàn Àyìnlá Ọmọwúrà láti January títí dé December. Ẹ ṣì máa sọ lọ ni. Torí ìtẹ́yìn mọ̀ nípa wọn. Ó yàtọ̀ sí nǹkan tẹ́mi mọ̀. Èyí tí bàbá mi mọ̀. Ó yàtọ̀ sí nǹkan tẹ́mi mọ̀. N tó ṣe pàtàkì ni wípé gbogbo ọjọ́ wa dalẹ̀. Ẹ̀yin bàbá wa tẹ̀tẹ̀ wá náà ìdùnnú lẹ fi wá, ìfẹ́ lẹ fi wá, ojú òde ní tì. Ẹ bá àpàdé fún bàbá wa Engineer Emmanuel. Ẹ bá bàbá wa Engineer Emmanuel Ọ̀dẹ́nusì òyìnbó EMI tó ń pè ní Ivory Music. Ẹ bá mi fún bàbá látẹ̀wọ́. Ẹ ṣeun. Ogún ọdún kan kọ́ ni màá mú gègé orin mọ́. Ogún ọdún kan ni màá mú gègé orin mọ́. Orin tán bẹ̀ nílẹ̀ ọgbọ̀ndún kò ìtàn rárá. Òun ní ìbéèrè tí mo fẹ́ bi Alágídí. Ṣé lórí nílẹ̀? Mo kí ẹ sí ọlọ́wọ́lẹ́tì properties. Ọlọ́run ládẹ́mi Àlímọ́tù. Ó ṣe Àyìnlá mi kébé kú ara akọ́ láwọlé ọmọ lọ́tà ló láwọ ìṣubú àyìndíde ní pópó lọ́tà ayùn rẹ̀ lọ́nà gbalẹ̀ ayùn rẹ̀ lọ́nà gbalẹ̀ ṣàníwọ̀n kan bàbá tó bí ẹ lọ́mọ nínú ilé amúlé kan gbọ́n. La ilaha illallah Muhammadu Rasulullah. La ilaha illallah Muhammadu Rasulullah. Dádì mi Akọ́láwọlé bàbá tó bí mi lọ́mọ sanwó mi àìdùnnú. La ilaha illallah Muhammadu Rasulullah. La ilaha illallah Muhammadu Rasulullah. Má bọ̀ lọ́dọ̀ mi jọ̀wọ́ má bọ̀ mi ò jẹ́ kó yan owó kéré má bọ̀. Ọlọ́ládé Alimọ́tù mi má bọ̀ lọ́dọ̀ mi jọ̀wọ́ má bọ̀ mi ò jẹ́ kó yan owó kéré má bọ̀.
bí mo bá ré ni mo gbà pé mo ré ni àjànàkú kọjá mo rí nǹkan fìrí bàbá tí mo bá ré ni mo mọ̀ pé mo rérin bẹ́ẹ̀ ni erin lákàtàbú ojú òní tì yín. On behalf of the entire families of. Ọlọ́run ó ṣe o Ọlọ́run á dúpẹ́ lọ́wọ́ ẹ o gbogbo nǹkan lèèyàn máa ń gbèrò bẹ̀tọ́ Ọlọ́run bá fàṣẹ sí ló máa ṣe ń ṣe o ìdílé yín ò ní túká o tí ìdílé yín bá túká ni ànídé gbogbo bí ẹ̀yin tẹ́ pé ànídé bí ọwọ́ àbọ̀ Ọlọ́run máa dájú lórí yín ó yẹ ṣe bẹ̀rẹ̀ ní o. Ní gbogbo LTV 8 nílé lóko lẹ́yìn odi. Lagos Television. Shall we have the awards for him now? Ṣé ẹgbẹ́ award wọn wà ẹ jẹ́ àṣekínní ìpápápá. Ẹgbẹ́ kínní wà àwa ló kàn. Ẹgbẹ́ kínní wà. Congratulations, sir. I'm sure you'd like to say something. Alema, congratulations once again. Ọlọ́run á bá foríjì bàbá o. Ẹ̀yin náà ń dùn kò ní kan láéláé. Ẹ̀yin náà ti wá ń gbégbá oríkèé náà lọ. Apá ò ní kún yín o. Látọ̀rí Sista Kubura débi tó dé. Mo kí gbogbo yín pé kú àdílé mú. Òkú ọ̀run náà kò ní fi yín sílẹ̀ o. Iwájú gbogbo yín máa lọ o. Thank you very much. Ṣé ẹ máa ní ẹ̀rí eléyìí ọmọ àjànàkú kan kì í yàrá. Bẹ́ẹ̀ni ọmọ táyà bá bí nǹkan. Ẹ̀yà ni ń jọ. Ẹ̀yà ló máa jọ. Alhaja Alimot Shadiat ló present award yìí fún yín ní orúkọ gbogbo foundation bàbá wa. Alhaji Ayinla Omowura Eégún Magaji. Congratulations, sir. Mami, ó kówó tiwa. Kẹ́kọ̀ọ́ dúpẹ́ kẹ́dẹ̀ fáà lówó. Mo dúpẹ́ lọ́wọ́ Shadia àti gbogbo àwọn ọmọ Àyìnlá ọmọ olóògbé. Àṣeyà ṣàmọ́dún o. Ọlọ́run á dẹ̀mí gbogbo yín sí láti máa ṣe fún bàbá ní gbogbo ọdọọdún bẹ́ẹ̀ ṣe lé ẹ̀ sílẹ̀ yìí. Ọlọ́run á dẹ̀ dúró ti gbogbo yín. Bàbá fẹ́ dá wọ́n kọ́kọ́ máa dá ànímọ̀ bàbá kan fẹ́ dá ẹ lọ́lá ná kan tó wá dá wà lọ́lá. Ok àwa náà kọ́ dá lọ́lá ó yá ẹ fún wọn lówó àwọ́ọ̀dù yẹn. ó kù bàbá máa fún wa ní chẹ́ẹ̀kì nìyẹn ẹ máa gba account number wọ́n ní wọ́n máa gba. ẹ mú àkáǹtì lọ bá àwọn kan ṣe kíákíá lọ́wọ́ kan. èyí kọ́ ẹ̀ ní POS ń bí ni bí wọn ò bá dẹ̀ ró wọn ò gbọ́dọ̀ kúrò níbẹ̀. ẹ̀yin ọmọ Òṣùpá lé a ní ògùn ìran bàbá ńlá bàbá yín lẹ́ni ọwọ́ ẹ̀ bá tó kó lọ tún ṣe. Araba ní bàbá. Èkó ló lè dé làákàn ẹ̀yin lọ́lọ́run fún Èkó ló lè ti ọ̀sà ẹ̀yin lọ́lọ́run fún ọ̀sà ò ṣe é gbé lọ s'Àbújá o òkun ò ṣe é gbé lọ s'Àbújá o. Bàbá mi alágbà gbogbo tó ṣòdì gbogbo ṣòdì. Araba ìlú Òjòkòrò. Araba ti gbogbo ìlú Òjòkòrò Araba gbàmúgbàmù. Lábẹ́ kábíyèsí olúwa là ń bẹ̀ Rilwan Taiwo. Bẹ́ẹ̀ni bàbá wa nìyẹn èjìrẹ́ ará Ṣokùn ẹdun jọbí. ẹdun gbálẹ́jà orí igi ọ̀kan bá bí èjì ló wọlé tọ̀ mí onínúure ní bẹ́ẹ̀dùn lọ́mọ. Bùnmi kí n bọ́ ọrẹ lé. Sinmi kí n padà ẹ̀yìn. Ọ̀bẹ kìsì bẹ́ kẹ́sẹ́. Ó bẹ́ sílé alákìsà. Ó fẹsẹ̀ méjèèjì bẹ́ sílé alákìsà. Ó wá sálákìsà tó nígbà aṣọ. Ó wá sálágbà ẹ̀rọ èjì bẹ́ẹ̀ o. Ọ̀fẹ́. A dúpẹ́ fún Elédùmarè. Alimọ́tù Shadia ẹlẹ́dàá bàbá yín á dúró tiẹ̀ kò ní padà lẹ́yìn ẹ̀ wá ṣẹ́gun ọ̀táwọ̀ àárẹ̀yìn òdì gbogbo bó ṣe ń gbé orúkọ bàbá náà ga wọn náà ò ní wálẹ̀ láéláé gbogbo ẹbí yín òkò túkà ò ní wà àárín yín lágbára àwọn tó nílé ayé gbogbo àwọn tó wá bílẹ̀ ní á kí wọn àdélébáre àrìnàkóre àkòyà ẹbí lágbára Ọlọ́run wàá ṣe nígbànígbà èmi ò ní ságun. Ifá kan ní Ifá ikú má forí mi ṣòpó òrìṣà máyà mi yà àrùn kalẹ̀
ifá má sọ mí dá lákìsà Àṣẹ. jínwín tó ń bá wọn dífọ́ onífá kiri Àṣẹ. ajá fún Ọ̀rúnmìlà wọ́n ní bàbá aṣọdún ni wọ́n ní Àṣẹ. kò ní ṣẹ̀mí Àṣẹ. Ọ̀rúnmìlà ní tó bá ṣe bí ìṣe tòun bá ní ó Ògo lóun àtọ́. aṣọdún ni òun á ṣẹ̀mí Àṣẹ wá. tọmọtọmọ wàá ṣọ̀pọ̀lọpọ̀ ọdún láyé Àṣẹ wá. ó ní torí pé aṣọdúnmọ́dún làwọ̀ aṣọdúnmọ́dún Àṣẹ. aṣòro mọ́rò làwọ̀ aṣòro mọ́rò Àṣẹ wá. ọlọ́dún tẹ́ ẹ rí yẹn wọn kì í pọdún jẹ Àṣẹ. akanamagbọ̀ kì í kọ́dún jẹ àìmáhù Àṣẹ. ìfálódò oníṣòwéṣèwé Àṣẹ. ọdọọdún lè wá ń ṣèwé Àṣẹ wá. ìgbà ló ní ọmọ àgbà ẹ pa òrẹ ló ní ọmọ rẹ mọ́lẹ̀ àkìrẹ àṣẹkù èwe ìgbín òróró rẹ ọmọ yẹ ò tí ì dàgbà tó kù ẹ mọ wàá dàgbà Àṣẹ. wàá dòpò Àṣẹ. ìkún kékeré Àṣẹ. gbogbo ìrànlọ́wọ́ tí mo máa ṣe fún ẹ máa send sí ẹ òróró rẹ ọmọ ẹyẹ òróró rẹ ọmọ ẹyẹ ó ìdàgbà tó kù ọmọ ẹyẹ òróró rẹ ọmọ ẹyẹ. lẹ́ẹ̀kan sí orúkọ mi ní Àgbàoyè Ifáwẹ̀mímọ́ Àyìndé Àjànàkú tí mo jẹ́ àràbà tìlú Ojokoro bákan náà mi náà ní alágbà ọ̀jẹ̀ ti gbogbo ìlú Òṣòdì mo kí yín gbogbo ẹ̀yin sọ̀rọ̀sọ̀rọ̀ ẹ̀ ní tẹnugbọ́ bí ọwọ́ o Àṣẹ wá. ẹ máa mọ̀ sọ. Bá a ṣe wá ní tẹnugbó bí ọwọ́ ẹ fún wa lówó tiwa. By an equally FCA, a chartered accountant, Alhaji Isiaka Olagoke. Alhaji Olagoke, you are welcome. Is the elder brother of Professor Posi Olatubosun. You are welcome, Alhaji Olagoke. Alhaji Olagoke, àwọn tí wọ́n ń bàdàn kan níbo lọ́yọ̀ọ́ bàbá wa Ìbàràpá ilé la wà. Àwọn tọ̀yọ́ nù. Tí náírà ń já sí wa lọ́wọ́ Ìbàràpá ké la wà tí náírà ń já sí wa lọ́wọ́ kọ́lọ̀ kó tẹlẹ̀ fẹ́yàn re bẹ́ẹ̀ ni bàbá wa tí bàbá tún pè wọ́n bàdàn náà kò burú. Bẹ́ẹ̀ ni Ọ̀yọ́ ni. Ọ̀yọ́ state nìyẹn. Gbogbo Ìbàràpá méjèèjì. Àwọn òjò pàṣẹ kẹrẹ máa ti bá nìyẹn o. Àwọn nọ́mbólówó gbowó ẹ̀yin náà lẹ́ ń bá ọ̀fà kó dákọ̀ wẹ̀ sílẹ̀. Wọ́n rán wọn wá ní káwọn náà rọra wọn báyìí. Kó lè bá a dìjà kó lè bá a dápọn kí bàbá ńlá bàbá wa lè rí jẹ́ ń bẹ̀. Bàbá wa fẹ́ yọ sí wa. Mo kí gbogbo ilé pátápátá ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa ẹ ṣeun mo dúpẹ́ lọ́wọ́ yín pé bí àbúrò mi ṣe pè yín Alimat Anigilaje ọmọ bàbá mi eégún magají òòṣà inú mi dùn ohun àkọ́kọ́ tí wọ́n fún wa nísìn fún ọmọ mi tó wà ní London Professor Posi Olatubosun ó ti rẹ́ mi sí ọ 200 kobo. Ẹ bá mi fún ọ látẹ̀wọ́ tó rinlẹ̀ dáadáa thank you very much. Wọ́n rán yín kẹ́yìn gan wá rán yín torí ẹ̀ tó bá ti fóun ní 200 kobo ẹ jẹ́ kó fún tiwa náà dọ́dọ̀ wá ń bì. Bẹ́ẹ̀ ni wọ́n máa mú tiwa náà débi ń sìn. Ẹ mú tiwa kò wá. Àwọn ní bàbá wa Àyìnlá Ọmọwúrà kọrin ń gbà yẹn. Pé Ìbàràpá kílẹ̀ la wà tí náírà ń gbà sí wa lọ́wọ́. Ó tún jẹ́ fújì kan tó jẹ́ àwọn lè change ẹ̀ sí dọ́là tí dọ́là ń bọ́ sí wa lọ́wọ́. Àwọn ti tẹ̀bí tẹ̀rẹ́ náà lójú àgbẹ̀ wọn jẹ̀jẹ̀ níjẹ́ yẹn pé gàgà kò dáwọ́ yẹn ságbó oníṣẹ́ lọ. Bàbá ojú òní tì í àṣẹ bàbá mo rí báyìí. Bẹ́ẹ̀ ni àgbà dalẹ̀ fún yín sà. Engineer Emmanuel Ọ̀dẹ́nusì òyìnbó EMI táǹpé la every music ń sìn. Ọ̀gá mi náà ṣe rẹ́kọ́ọ̀dù síbẹ̀ lọ fi Idris Adisa Penicure. Àwọn bàbá wa. Òyìnbó tó wà ní Germany náà ṣe. Engineer Emmanuel Ọ̀dẹ́nusì ọmọ ọlọ́ọ̀ máa dẹ̀ ni wọ́n o. Ọmọ ọlọ́ọ̀ ẹ̀ jẹrẹ ẹ̀dán. Kí n jẹrẹ ẹ̀dán. Bẹ́ẹ̀ ni o. Ọlọ́wọ̀ máa dẹ̀. Ọmọ ọlọ́ọ̀ máa dẹ̀ ọmọ ọlọ́ọ̀ ẹ̀ jẹrẹ ẹ̀dán. Torí ẹ̀dùn ló ṣe bàbá ńlá bàbá wọn lóore láyé ìjọ́hun. Ọmọ lọ́wọ́ kárẹ̀lẹ̀ ọmọ ọlọ́ọ̀ rárá ọmọ ọlọ́ọ̀ rárá ọmọ ọlọ́ọ̀ kárẹ̀lẹ̀ ọmọ ọlọ́ọ̀ ẹjọ́ mo pẹ́ ń títì. Wọ́n á gbé yín wọ studio àwọn náà máa ṣe engineer fún yín. Wọ́n máa gbé àwọn náà máa ṣe ń fẹ́ kọrin. Àdàgbà kọrin. Bẹ́ẹ̀ ni. Ẹ̀dẹ̀ sọ pé ẹ lè gbẹ ẹrù mọ́ ẹ̀dẹ̀ fẹ́ dàgbà kọrin. Ẹrù yàtọ̀ sórin. Ayé òní lè yín di ẹrù yín. Àmín o. Kí lẹ ẹrù yín. Àmín. Kí lẹ ẹrù yín. Ẹ̀mí gígùn. Ẹ yé purọ́ fún ẹ̀mí gígùn wo lẹ ẹrù yín. Èmi ò parọ́ fún yẹn mi tèmi máa gùn. Ẹ wo mi dáadáa ẹrù yín rẹ ọmọ òtẹ́lú. Ògbólógbò fìjìláńtẹ́ tí èlò tọ́ṣílẹ̀tì kò tó wọnú òkùnkùn.
ògbólógbò rapid response tí èlé òbọ̀n tí olóbólẹ̀ Thank tó you fún very tó wà much, ní sir. gbẹ̀ngbẹ̀ngbẹ̀. Ẹ ṣé. Olomis Are party you olóbẹ́dẹ́ pàtó good to onífìlà go? cowboy. Daddy would like you to say just one word in appreciation of this great award, sir. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó dá wa sí tó jẹ́ kí ọjọ́ ní kó ṣeé ṣe. Mo sì dúpẹ́ lọ́wọ́ àwọn ìdílé Àyìnlá Ọmọwúrà àti pàápàá Alimot Ọmọwúrà. Gbogbo yín pápátá mo dúpẹ́ lọ́wọ́ rẹ̀ àti gbogbo àwọn media people. Ọlọ́run á wà pẹ̀lú yín o. Àmín. Ilé-iṣẹ́ yín kò ní jóná, wọ́n máa tẹ̀síwájú. Àmín. Ẹ̀yin ọmọ Àyìnlá Ọmọwúrà iwájú lọ̀pá ẹ̀bì tí ń ré sí iwájú náà lè máa lọ o. Àmín. Ẹ̀ní rẹ̀ yín o. Àmín. Gbogbo èyí tẹ́ Ọlọ́run á jẹ́ kó máa ṣe é ṣe lọ́dọọdún o. Àmín. Ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Àmín. Àmín lórúkọ Jésù. Bàbá wa mo ní bóyá nǹkan tẹ́ ẹ kan máa fún wa bí ó tiẹ̀ ju èlò kan. A lè ṣe ká má gbà. Fún ọmọ yín torí owó náà ló fi kó gbogbo wa jọ síbí báyìí bó tiẹ̀ jẹ́ owó recharge card. Ẹ̀yin náà sọ lẹ́ẹ̀kan Bàbá wọ́n ti ní tí bàbá ẹ̀ bá mẹ́mílòpù dání wọ́n ní tí ẹ bàbá bá ẹ̀. gbọ́ lóhun tóbi. Allahu Akbar. Ẹ gbọ́ lóhun tóbi. Allahu Akbar. Praise the Lord. Hallelujah. The Lord is good. All the And all the time. time. All The the- Lord is good. Oh yeah, a smile. Gbogbo yín ẹ smile. Please smile. Please smile. Oh yeah. Award yẹn dà, award yẹn dà. Open it. Award yẹn dà. Open it. Alhaji Agbefa Alhaji Alimoti Shadiat. President Alimatu Shadiat Ayinla Omowura Foundation Fans Club. President ìwà ló ń bọ̀. Àmín. Thank you very much. Nítorí àsìkò. Prẹ́sì. Ẹ ní rẹ̀ ro jíjì inú ẹgbẹ́ ìkẹfì yọ̀sẹ̀ ọmọ ẹgbẹ́ kankan. Prẹ́sì. Ẹ ṣeun wọ́n ti ń fún wa ní àwọ́ọ̀dù ní kọ̀ọ̀kan o. Prẹ́sì. Kí lorúkọ wọn ẹ máa dárúkọ ó yáyá so that ká lè torí time. Bẹ́ẹ̀ni. Ìyá àgbórè àbí. Prẹ́sì. Owó dádì mi àti mọ́ ìmí ṣe Gbogbo kókó. àwọn àwọ́ọ̀dù yìí là ń gbà lẹ́ẹ̀kan náà. Bẹ́ẹ̀ni. Àmì ẹ̀yẹ. Wọ́n ní míkímíkì kó máa bọ̀ o. Alhaji míkímíkì láti Kotonu. Láti Kotonu àbí Badagry ni. Ní Sákété Kotonu nìyẹn yóò ṣe wà. Sákété. After kò bẹ́ẹ̀ nìyẹn. Àwọn bàbá wa láti Kotonu ní Sákété. Sákété. Prẹ́sì wa. Prẹ́sì àtọ̀dọ̀ yìí la máa bẹ̀rẹ̀ sí ní gbowó àwọn MC torí pé ó ṣe kókó. Adélébáre lówó MC ó ìbọ̀táǹtì gan. Kòyókòyó ẹgbẹ́ owó iṣẹ́ wa fún wa o. Ọlọ́run ó ìbọ̀táǹtì. Prẹ́sì à ń gba sẹ́fà à ń gba dọ́là. Ìtọ́ bá ti fún wa ní àgbà dọ́là àgbà sẹ́fà àgbà pounds. Àkáǹtì nìkan la ní àkíngbà transfer. Mo kí ẹ kú oríire Halimo Sadiya mi Sadiya tu ara wa ni ọmọ Anigilaje Ayinla mi bàbá mi Alhaji tó kú lọ́jọ́ sí Halimo Sadiya ara wa ni àfijù alápàlà ọmọ Ayinla Omowura tó kú lọ́jọ́ sí gbogbo lẹ́mọ̀ kí iyọ̀ làkàṣẹ́rà kọrinkọrin. Madam kò fòkú kálẹ̀ ní bẹ́ẹ̀ yẹn màmá wa. Gbogbo yìí tẹ́ ẹ gbọ́ tẹ wá síbi ilé tẹ́ fi sílẹ̀ kò ní jóná.
gbogbo wa ò ní sanná wo sàré ọmọ abẹ́kẹ́ lákàṣẹ́ra bíi sọ́lá. bàbá tún ti dé lẹ́dí lákàṣẹ́ra kọrinkọrin ọlọ́run ọba wa bá wa ṣe a ò lè dá ṣe lálẹ́ ní abẹ́kẹ́ alọ́ọ̀ládé o. ìbà lọ́wọ́ bàbá mi ìyẹ̀rù ọmọ pọ̀ lọ́jẹ̀ ọmọ lọ́ta ló láwò akọ́láwọ̀ lẹ́mi bàbá mi ni. ọ̀bọ̀lọ́hún máa jẹ́ pòṣẹ́ tó náwó. ó ti dára kó o dára mọ́ ọba má gbé bá ẹ̀kọ́ létí bàbá wa. gbogbo yín pátápátá ni mo kí olórin tó ń bẹ níjókòó torí Àyìnlá Ọmọwúrà làṣẹ wá bí. bàbá tó fàyè ilẹ̀ lọ bàbá wa fíjú alápàlà tó kú lọ́jọ́ sí. olúwa ṣe a ò pọ̀ ṣe ẹ jẹ́ ká máa dúpẹ́ fẹ́lẹ́dùmarè.